Mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá káàkiri àgbáńlá ayé, gbogbo ibi tí ọwọ́jà ètò yìí bá dé. Ẹ kú dédé àsìkò yìí. Ọ̀dẹ̀ òdùn bí àníròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ. A kú ìsinmi èní, ìsinmi ọlá, ìsinmi ayọ̀, ìsinmi ìdùnnú. Olódùmarè á fi sínú ayé wa. Àní ṣe lásán. Bẹ́ẹ̀ dẹ̀ ni àní gbàgbà ti àdúrà. Àánú tààrò kan á wọnú ayé wa. Gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá mo kí yín o. Ẹ̀yin fáǹsì mi home and abroad mo kí yín. Ojú òní tì yín. A kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ gbogbo wa. Ẹ̀yin àfà alva ó tún ṣẹ̀ṣẹ̀ bímọ ẹ̀yin àfà ọmọ tí ò tí ì péjọ tó ọmọ ọjọ́ mẹ́wàá péré ẹ̀jẹ̀ abẹ́ ṣe tàn tó fi wá bá yín ẹ̀jẹ̀ ní pé ẹ̀jẹ̀ bá láti sọ̀kò tó kó sì ń ṣẹ̀jẹ̀ nídìí ẹ̀jẹ̀ sọ pé kó máa bẹ̀rẹ̀ sí máa mú okó yín tẹ́ ẹ fi tà ẹni nǹkan tẹ́ ẹ tẹ̀ sórí iyẹ̀pẹ̀ ẹni pé àtọ̀ ló máa jẹ́ kó àtọ̀ ló kù ẹ sọ pé ẹ bá jagun mọ́júmọ́ ni àwọn èèyàn ti dìde wọ́n jẹ̀ ti ń sọ̀rọ̀ mo jẹ́ ń paná ọ̀rọ̀ míì tí wọ́n ń dárúkọ àwọn àfáà mi jáde orí títọ̀ kí ẹ gbà orúkọ gbogbo yín wà bẹ́ẹ̀ tí wọ́n dá kí n sì dárúkọ yín mo jẹ́ sí kí ẹ mọ bẹ́ẹ̀ ti máa ń ta fa o ẹ mọ bẹ́ẹ̀ ti máa ń sàṣìyàn ọlọ́wọ́n bá ló dá yín bẹ́ẹ̀ àṣàṣì ò dùn sọ́wọ́ yín àmì ẹ̀ lórí mi pa o ẹ̀ lórí mi pa ẹ̀yin àfọ̀ oníròyìn ìṣẹ́wọ̀ ọ̀dọ́kọ̀ yìí ṣé ní ìlú àfà gidi bí mo ṣe ń sọ̀rọ̀ kí ìkẹ́ Ọlọ́run àti àánú kó máa bá gbogbo àwọn àfà gidi kí wọ́n máa rí ṣe kó wọ́n máa là kó máa dùn gbogbo àwọn àfà gidi owó ńlá lẹ́bàá tó sínú àpò wọn kó má kàgbà kó àmọ́ ẹ̀yin àfà tẹ́ ẹ̀ máa ń lo spam tẹ́ ẹ̀ máa ń bóbìnrin lóbìnrin sùn àgbákò yín ẹ ti kàn án pé ẹ kọ́mẹ́ǹtì abẹ́ fídíò mi ẹ ti kàn án nígbà fẹ́ dìde ogun sí mi ẹ ti kàn án nígbà òwòrè wá ti ṣe ẹ ti kàn lọ́ máa ṣe fídíò èyàn àfà lọ́ máa ṣe fídíò ẹ gbọ́ voice note mi. mo comment sí inbox ní tí mo ṣàlàyé pa àfà kan ní ẹlẹ́bíjú ní kéde ẹ̀kọ́lẹ̀ ẹ̀kú ètò máa o èmi ni mo comment sí inbox ní tí mo ṣàlàyé pa àfà kan ní ẹlẹ́bíjú ní kéde real life story mi ní eléyìí kò ṣe pé ṣẹlẹ̀ sí anybody mo mọ̀ wọ́n máa fẹ́ narrate ẹ̀ tán lórí comment yìí ni so that they won't come after me because mo ti rí gbogbo wọn tán ti ń follow mi àfà yẹn olórí burúkú ni wọ́n tó fi kọ́kọ́ enter mi ní Facebook Asidik Albayan lórúkọ ẹ̀ ní Samora Street off Elebiju Street ní Ketu exact story tẹ́ sọ yẹn bó ṣe ṣe nìyẹn tí mo gbé ọmọ ọjọ́ méje dání tó ti gbà súná after súná tí mo lọ síbẹ̀ lóní alágbára kan tí máa mi lò rí ó ti lo kinní kan lára ẹbí òun wípé nǹkan tó dẹ̀ máa fi revive glory yẹn padà nìyẹn ìjà tóun jẹ́ àmọ́jú kinní kan I've been sending him money o kọ́mọ mi tó péjọ́ mẹ́jọ pé oníṣẹ́ tóun máa ṣe fún mi náà first nígbà tí mo wá lọ lójúkorojú tó mọ̀ pé 10 days àbí 12 days ló sọ pé òun máa bá mi sùn mo wá ní pé mo ṣì ń bleed pé mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ wá ní pé òkè nǹkan ta need náà ni àtọ̀ yẹn wípé kí n fi ẹnu pè jáde òun máa lò mo ṣáà feel reluctant after dragging it for like 1 hour I ṣáà do it tí mo bọ́ aṣọ tó ní kí n ro aṣọ red kan started touching me so that I could do it I do it o eléyìí jáde kò sí pé kò jáde ṣe story tẹ́ ẹ̀ sọ yàtọ̀ bíi pé mi lẹ́ ń bá wí àti bíi pé mi mo sọ story yẹn fún yín but after 2 years I busted it because mo lọ ṣe nǹkan ládùúgbò yẹn again mo wá ń sọ fáwọn tí mo lọ bá business associate mi pé ìyá kan jẹ mí ní àdúgbò yìí 2 years ago pé bọ̀bọ̀ kan mo narrate story yẹn la bá ń lọ síbẹ̀ o. ọ̀rọ̀ yẹn gùn jù bẹ́ẹ̀ yẹn lọ o ṣé mo kó gba gold àǹtí yẹn ó gba ring àti nínú ìjọba àwọn fi ṣiṣẹ́ sí àwọn àfàlẹ́ ẹ̀bà kòkò nílé wọn ẹ̀yẹ́ ká mọ̀ pé babaláwo ní àbò níṣègùn ní ẹ̀yẹ́ sórí burúkú kẹsàn-án bá àǹfààní ẹ̀yìn àǹfààní pé apá ẹsẹ̀ ẹ̀ pẹ̀ràn lọ́sàn ẹ̀ pààyàn lóru àbò lórí burúkú ni most of yín ni àmọ́ àwọn àfáà gidi láti mọ̀ wọ́n lọ́mọ àwọn àfáà gidi ẹ̀yin àfáà burúkú pé ẹ̀yin gẹ́gẹ́ lórí burúkú má ṣàǹfààní ẹ̀wọ́n bó sábẹ́ comment section mi ẹ̀wọ́n ṣe bó lórí burúkú kò ní dáa fún yín kò ní yẹ yín ẹ wo ìgbà tó ṣe bẹ̀rẹ̀ mo máa sọ story yìí méjì ni àwọn ọmọ tó ti wá rí mi àtọmọdé àtìyàn tẹ́
tẹ́yìn àfáà yìí lò ṣe rí kò ṣe gbogbo yín o gbogbo àfáà kọ o àmọ́ kò lè kó máa ta yín lára orúkọ bàbá rẹ̀ ń jẹ́ àfáà ni orúkọ ìyá rẹ̀ ń jẹ́ àfáà ni mo ní bọ́tà kí n tó àfáà lórúkọ mi kí wàá lórí burúkú tó báyìí tí gbogbo tí ma bísíǹsì jẹ́ fún yín tí gbogbo tí tó àṣírí yín ẹ wá dìde ṣé mi ṣe ti pásítọ̀ ni àwọn òṣèlú máa ṣe burúkú tẹ̀yìn ṣe kò ní dà fún gbogbo yín ọjọ́ sì gan ni yín láì fún lálẹ́ a máa gbọ́rọ̀ ìjáde àwọn bíi 20 àwọn sọ̀rọ̀ ẹ̀yìn àfà kódà ní ìsinmi ní máa borúkọ yín mọ́ orí yín ti burú fún kẹtẹ ṣe yẹn mi ní borúkọ yín sórí tí mo sọ ọjọ́ tẹ́lẹ̀ mo fi àbáǹdù ẹ̀ báyìí ó yá gbẹ́bẹ̀rẹ̀ sórí mi lórí ọ̀rọ̀ àfà kí lè fẹ́ ṣe fún mi kí lè fẹ́ ṣe ṣe nípa mi ni ṣé ilé dá mi ni orí yín ti burú ẹ wọ́n kọ́mẹ́ǹtì orí burú kọ́ wọ́n ń pera àwọn ọjọ́ sórí kọ́mẹ́ǹtì ẹ máa ṣẹ̀ṣẹ̀ ayé ni ẹ̀yin àfọ ọjà sí ni yóò tutù ọ̀dọ́ máa yá kí ni ó lè ẹ jáde òwò èmi bí ewu ẹlẹ́bìnrin wú dáadáa o èyí lẹ́yìn ọ̀fà àgbẹ̀dọ́ àwọn olóòsà kan náà àti ni wọ́n wà lọ́wọ́ mi mọ́mí chọ́ọ̀chì ní táìsù fíìmù táìsù sórí mi tí mo ṣẹ̀fẹ̀ ṣe mọ́mí chọ́ọ̀chì kan nígbà ìdìbò kan bẹ̀ yẹn wọ́n ṣàjẹ́sì náà fún mi tó ṣe kí ni tó gba ọmọ ìjọ ẹ̀ tó fi fọ́mọ ẹ̀ ìyẹn sì wà ní pásítọ̀ tó bá ṣòṣì àmọ́ ti kọ́ tí wọ́n kọ́ mi báyìí mo ṣe bẹ̀rẹ̀ the same format ni ẹ̀ wá sọ̀rọ̀ ẹ̀ wá bọ́ sábẹ́ comment section mi ẹ̀ wá ń pera ayé jọ ọdún wa tún láti rí ẹ má ṣẹ̀sìn ayé ni èèyàn àfọ oníjọ́là bí orí burúkú àwọn àfọ oníjọ́là bí ní ìwà tó wọ́n ṣe dáadáa mi ò regret pé èèyàn ṣe dára bí àbí èèyàn ṣe dára bí àmọ́ nǹkan tẹ́fẹ́ dálẹ̀ yìí ẹ mọ́ sọ fún yín Christian Muslim àbáláyé gbogbo ìfàlẹ̀ mi ṣe ni olóòṣà kan ní ìsìn bó ṣe rí mi tó ń sọ gbọ́ ti mórúkọ ẹ̀ wọ́n ti wá sọ sórí ẹ̀ fún mi ayé ẹ̀ ti ń já èmi ò ní pè ní wá sórí program yìí bí wàá ṣe máa ṣe lélẹ̀ tí màá ti dárúkọ ẹ̀ àmọ́ wo tó pé bẹ́ẹ̀ mo rí pé jẹ́ dárúkọ ẹ̀ eléyìí tá a dárúkọ nísìnyí ní ìdárúkọ rẹ̀ mo dárúkọ lẹ́sìn ṣẹ́bí bẹ́rẹ̀ mi tó ṣẹlẹ̀ sí ní ẹ̀fẹ́ ṣe tí ó bá ṣẹlẹ̀ sí ni kó wá gbéwé pẹ̀jọ wá àfọ àti ti dárúkọ ẹ̀ mo rí pé àfọ alágbájá o tó mọ̀ pé kẹ́kẹ́ mi dẹ̀ sọ̀rọ̀ kò ṣẹlẹ̀ sí ẹ lọ́ọ́ pẹ̀jọ́ ẹ má ràn àdújọ ní sínú ọ̀sán ilẹ̀ tí ń ṣiṣẹ́ lọ́ọ́ pẹ̀jọ́. mo kí gbogbo ọmọ Yorùbá o alva ìyá mi Elizabeth ọba ńlá náà fi alva sí lẹ́nu alva ẹ̀yin alva o wọ́n ní kàn máa sọ kíkíní yín kẹ́ ẹ bá lè dà alva mo ti sọ tẹ́lẹ̀ o pàṣírí yín máa tú alva gbogbo ẹ̀yin tẹ̀bù bọ́gán ìsọ̀rọ̀ lànà gbogbo ilẹ̀ máa ṣẹ̀ sí àwárò alva ẹ wo mi kẹtún mi wò ẹ wo mi kẹtún mi gbẹgbẹdì gbẹngbẹ ìjà mo ká lára mo ká jèrò mo kọ́ lọ́gán àga ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ according to the time mo kí gbogbo yín o mo kí ẹ̀yin àfáà Aliwula mọ́ wàrà sátú abiyai àwọn kan ti lọ sí àjì wọ́n lọ tàfà àti mọ́rúwà bí sàfà àti mọ́rúwà náà pé wọ́n lọ fojú kan kábàrí ànábì sallallahu alaihi wasallam ẹ̀yin ò bá ànábì sallallahu alaihi wasallam àwọn kan ti lọ sí àjì gbogbo ẹni tó lọ sí àjì náà kọ́ lẹ́ni eré bọ̀ ẹni eré wà nù wọn ọlọ́run ló mẹni tó ń sìn sẹ̀mí àlá onímọ̀ ní hamidahu ẹ má bínú ẹ̀yin àfa o torí ẹ lè sọ pé ta ló kọ́ ẹ kéwú ta ni tíṣà ẹ ta là àfa ẹ ava ẹ̀yin tèmi tẹ bá ti ń wò mí ẹ máa bá mi comment ẹ máa bá mi share kó lọ fà ọ̀rọ̀ máa bọ́ ó ti yé ọ̀rọ̀ máa bọ́ lọ́sàn-án ojú òní ti wà ṣàdédé ni mo rí fídíò yẹn tó ṣe kíní mò ń bọ̀ mo fẹ́ ṣí ẹ̀ ní. ẹ̀ṣẹ̀ sí àwárò alva ojú òní ti wà àní ló ń gbé sọnù bí ó ṣe bí ọmọ àánú abáwá gbé adẹ́dà aṣẹ̀dá má kánjú pa mí o ìbákan ìsọlá aláṣà bí o mo ṣe bá ṣẹ̀dá má kánjú gbà mí láyé nítorí pé àwọn ọ̀tá mi o wọ́n ti ń sọ pé a máa wo ibi tó máa bá já ìbákan ìsọlá ò ní kó aláṣà bí onírọ̀rùn o gbogbo ẹni bá ní ikú wọn ṣáájú mi kú ọ̀rọ̀ bí ẹkún bí òṣè bí ẹkún bí òṣè
ẹ̀yin àfa ẹnìyẹn ní pé ó dárúkọ ọbẹ̀ yẹn ó ní àfa yẹn pé ó ríran sí òun pé wọ́n fẹ́ pa òun fẹ́ kú àdánwò kan dé ìdààmú dé bá òun fìtínà dé bá òun àgbákò dé bá òun ó dẹ̀ sọ pé nǹkan tóun máa bóun ṣe àfi kóun bóun sùn ó dẹ̀ rí pé òun ṣẹ̀jẹ̀ lábẹ́ òun ṣẹ̀ṣẹ̀ bímọ ni ọlọ́nà òkè ṣọ́ọ̀kì òun kìkì ní òun dà ṣé ó da ẹ̀yin àròlé ànábì sọ́nà dáwálé àṣàlà ẹ ti ṣí èrè amẹnire ọlọ́run mẹnire ṣé ẹrẹ́ ni rẹ báyìí kò ní kọ́ sójú ẹgbọ́n tá ló mèèyàn re ẹnìkan ò mèèyàn re èèyàn re ò wọ́pọ̀ ọlọ́run ló mèèyàn re ẹgbọ́n tá ló mèèyàn re ẹnìkan ò mèèyàn re èèyàn re ò wọ́pọ̀ ọlọ́run ló mèèyàn re alva a kí gbogbo wa tó yẹ kó rí bẹ́ẹ̀ odidi àfa alva tó yẹ kó rí bẹ́ẹ̀ tí n bá ń wí wá ní mo tún dé o tí mo bá ń sọ wọ́n lè lọ́rọ̀ mi pàjọ́ tó yẹ ká bá àfa níbi kan máa sọkísọkí 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 ìyàwó níyàwó sọkísọkí sọkísọkí ẹni ń tọ́mọ lọ́wọ́ ẹni ṣẹ̀ṣẹ̀ bímọ sọkísọkí sọkísọkí orí yìí ti dàrú. àkọ́kọ́ náà mo kí ẹ̀yin àfa dáadáa ẹ̀yin bàbá tó bí mi tẹ́ wà nínú àfa mo kí yín ẹ̀yin àfa àpìlẹ̀ mo kí yín àfa àtàná tí ìjẹta ti jẹrin ti jẹ ẹ̀ẹ́dógún tógún ọdún tọgbọ̀n ọdún gbogbo yín mo ti kí lọ ẹ̀yin kọ̀ọ̀kan nù tèmi náà mo kí nítorí gbogbo yín kọ́ lẹ gbádùn ìyá kì í ṣe gbogbo yín lẹ gbádùn àwọn tó nọ́mà nínú yín mí níhùn ni so a lè wí síbẹ̀ ká kú síbẹ̀ kò sí ohun tẹ́ ẹ̀ sọ pé ẹ fẹ́ fi wá ṣe lánàá orí ló yọ wá àánú ló bá wa gbé ó níbi tẹ́ ẹ mórúkọ Fákànyìnsọ́lá lọ ó ní ohun tẹ́ ẹ sà sí mi ó padà lọ bá yín ó padà lọ bára ọmọdọ́mọ yín bó ṣe máa rí fún yín nìyẹn láṣẹ Èdùmàrè ṣáà ti rí jáde bá ṣe rí yín ṣe ń tú àbẹ́ẹ̀rí bó ṣe ń tú ó máa tú ni kì í ṣàǹfààní kan o àtàwọn olórí burúkú tó gọ sínú ìṣẹ̀ṣe màmá babaláwo ìyá òòṣà ìyá ẹgbẹ́ ìyá kiri kan gbogbo yín làṣírí yín máa tú tẹ́ẹ̀fù títọ́ ṣe gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe àṣírí yín máa tú àṣírí pásítọ̀ á tú àṣírí yín á tú ẹ máa jẹ́ wòtòwòtò láṣẹ Èdùmàrè alva wọn náà máa upload gbogbo ẹ alva wọn máa kó yín sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ alva ṣé bọ̀dọ̀ ẹ ti dé lọ pè no ṣó ti jáde ó tó a ti sọ fún yín Islam is a piece of religion inú Islam ní lórí burúkú òfò àdánù ẹjọ́ agérí agẹ́pọ̀n agóbò agétí elétí inú ẹ̀ ló pín sí gbogbo àwọn ọmọ àlè tí wọ́n bí fún yín lánàá ẹ má kí gèlè mi tu o ṣé ẹ mọ iye tí mo ra scarf eva gèlè ẹlẹ́gbẹ̀ẹ́ kan ava ọmọ mi wò mí a ti sọ fún yín ẹ̀yin àfà ẹ̀yin oníṣẹ́ ẹbí láàrin wọn ẹ̀yin tẹ́ ẹ máa jáde tán máa rò pé ní ire ní tẹ́ ẹ fi Islam bojú àṣírí yín máa tú ẹ máa ṣẹ̀ sí awọ́rò láṣẹ Èdùmàrè kò sí ohun tẹ́ ẹ sọ sí mi tó kò sí orúkọ tẹ́ ẹ pè mí ìkan pè mí lólóṣóńjọ́ kan olóṣó ọlọ́mọ orí yìí ti burú ìgbà bẹ́ẹ̀ rí pátágbà ń di Fákànyìnsọ́lá kò sí ohun tẹ́ ẹ ní wí wọ́n dé àwọn èèyàn wá sórí DM mi tán wá ń tòsí mi ò ní dáa fún yín ògùn ló máa pa yín gbogbo ìgbà yẹn mo ṣì wà nínú ẹ̀hà sẹ́wẹ̀lẹ́ kẹtẹ́ bẹ́ẹ̀ kẹ́tì màá kàn lọ wo profile ni màá níṣẹ́ lẹ́yìn ìṣirè ni kí ló ṣẹlẹ̀ kí la rí gbọ́ I want to be your friend I like you to kìíní kà á ṣàṣọ òyìnbó lórí burúkú kò tí ẹ̀ nítumọ̀ ohun tó ń kọ yín ò ní mí nì I like you I love you are you married are you do this orí yín ti dàrú orí burúkú ni wọ́n ń ṣe online orí burúkú
alva ẹ ti ń ṣeré. Àná gbà tí mo bẹ̀rẹ̀ wọ́n dìde ogun gbogbo àwọn tó ní talent tó yẹ kí wọ́n lò tí wọ́n wà nínú Islam pé kán ti èlò fúnra wọn. Gbogbo ẹni tí ò bá ti lo talent ẹ̀ ní ìlànà Islam ẹ̀ ní jẹ́ kó mí. Ọmọ mariwo lèmi, ọmọ òòṣà ọmọ mariwo ọmọ òòṣà ọmọ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn awẹ́dẹ kó tó wẹ mọ́. Ọmọ eégún ọmọ orò eégún dé kò ní dáa fún yín. Ọmọ orò yànmùyànmù wòmù eégún máa gají fún rẹ̀ anáyà bí òkè. Ẹ ti ń ṣe èrè. Fúnkẹ́ Ọpẹ́ káàbọ̀. Public announcement mo ti sọ ní gbogbo ìgbà. Ìwìsídà pé o mọ̀ mí rí, o ti rí mi rí wọ́n náà wọn àtijọ́ ṣe rí, àtijọ́ ṣèjọ rí, àtijọ́ wà rí, bóyá àtijọ́ wà ní business line rí tàbí kankan. Má pè mí bèrè trash lọ́wọ́ mi o, nítorí pé gbà tí mo face ogun I no see anybody. I see my fans. Àwọn fans mi ló máa ń fún wọn ní wòtòwòtò. Tẹ́lòmíì bá pè mí máa pín nọ́mbà mi fún gbogbo àwọn ọmọ ọkọ Yorùbá, wọ́n á pè é pa, á máa pè wọ́n tó máa ṣépè fún mi. Tí wọ́n kan bá ti lọ rí ibi tí pé bóyá ẹjọ́ gbé ní ìzílẹ̀ 2019 2015 16 2000 and kìíní kan, ta ló ń pè mí táàní. Hello. Kí ló ṣẹlẹ̀? Mo ń ṣe program lọ́wọ́. Alva asúrèṣẹ́ ìwòrìwò fún bàbá mi. Ọmọ mariwo lèmi kò rújú rárá. Kí ló ń ṣọmọ iná báwo ló ń kú wà bí idiot báyìí ná? Kí ni problem ẹ? Mo ní mò ń ṣe program lọ́wọ́. Mo ń ṣe program lọ́wọ́. Eva kò sórúkọ tí wọn pè mí tán. Ẹ ti ṣẹ̀sìn awọ́rù àbọ̀yèbọ̀ ṣíṣe bàbá mi Olúwatóyìn. Kò sórúkọ tí wọn pè mí. ẹlẹ́bẹ̀ gbogbo alẹ́lẹ́bọ ìpìlẹ̀ gbogbo òdì ó wọ̀ọ̀dù ẹbọ ni kó tó di pé wọ́n wá ta ẹ̀sìn fún wa. Àwa fi wàásù gbàdọ́là lọ́wọ́ wa àwọn báwo àwọn kẹ̀kẹ́ ẹlẹ́mú. Ìgbà tẹ́ bẹ̀rẹ̀ lánàá ṣé ẹ ti rí àfáà kan ti tú jáde, àfáà kan ti tú kò ní Ìsìlámù, àfáà yẹn nírun gbọ̀n báyìí. Ẹ má bínú, oníkó kì í ṣèké. àbí sọ fún gbà tá a ti làjú tí ojú wo ti là tá a ti kó ònàpọ̀ ẹrú wọ́n máa ń ka Quran fún wa káàmọ̀ sí àmì tí wọ́n ti ń sọ wọ́n máa ní ẹ̀sà máa sàmì wọ́n á ṣe máa sọ Yorùbá yẹn náà o ẹgbọ́ tán o ẹgbọ́ fídíò tán wọ́n á ní tí wọ́n sọ fún wa yẹn àwọn ò mọ̀ ṣùgbọ́n a níṣòro tí afẹ́kọ́ bá wa tán àwọn náà máa ṣe àmì nígbà tá a ti gbọ́ èdè yẹn ṣùgbọ́n nǹkan tí ń kà fún nígbà tí mo wá ka Yorùbá mo tó wá mọ̀ pé ẹ̀yẹ tó wá ràdúrà yẹn afẹ́ gbàdúrà o hánà bí pátá ojú pátá pupa ni hánà bí fa iṣẹ́ ọmọdún mẹ́fà ó bá sùn ọmọdún mẹ́sàn-án ó wá ní hánà bí fẹ́ nìkan tó dàgbà jùlọ tó tóbi lọ́jọ́ orí o tóbi lọ́mọ tún lówó lọ́wọ́ jùlọ àmì hánà bí boko sùn nígbà tá a wà ní kékèké. Ṣé ti gbọ́ àfà Sodiq jáde ààrẹ nìkan tiẹ̀ sọ ní kì í ṣe àfà eléyìí òkèwú ìyẹn dè rán mú ó lóun àfà Sodiq ó sọ pé ó ní kí àwọn ms bàbá kí wọ́n má sọ anything mọ́ àwọn làwọn máa bára àwọn jà àfà kan jáde ní 2023 ó ní àjì ńgbà yẹn wọ́n sọ pé 6 million ṣé àjì ló kàn wọ́n ò lè kó 6 million fún nǹkan lọ sí àjì tẹ́ bá lọ wo abẹ́ comment section abẹ́ comment
wọ́n ní kì í ṣàfà ẹ̀dẹ̀rí lórí mímbàrí ẹ̀ẹ́và oríṣiríṣi ló ń jáde orí tèmi ti pé kò sí ohun tó fẹ́ fi mí ṣe ẹ́ tí kú ọlọ́run olódùmarè tó bá tó ní mí ìdẹ ìtí ìkù mí ní kánjú kú láṣẹ Èdùmarè àṣàbí oníyàn kó àmì ìfákànyìn sọ́là oníyàn kó àmì àṣàbí òní kó àmì ìfákànyìn sọ́là onírọ̀rọ̀ àmì kó lálàáfíà nílé ayé yìí tọmọtọkọ ìkẹ́ ọlọ́run tó ọba ẹ̀yin àbá ṣẹ́rí wọ́n ṣe ń fà yìí wọ́n ti sọ pé àwọn ẹgbẹ́ kan ti tú wà MRKK àbí báwo náà ṣe pè wọ́n ẹ̀yin ẹ ṣe dégé ẹlẹ́yà ẹ wà tìgbà tẹ́ ti ń pa àwọn èèyàn ní gbébò kẹ́ ẹ tó jáde mọ́dírásà kan tó lọ ṣe áfúlà fún yín kan tó lọ ṣe ásílà fún yín àbí kí lẹ̀ ń ṣe ẹ ti gbágbádá wọ̀ ṣé wọ́n ń sọ fún yín pé kẹ́ ẹ jáde kẹ́ ẹ máa lọ ṣe 419 fọ́yàn ni gbogbo ẹ̀yin àfáà 419 àṣírí yín máa tú gbogbo yín lẹ máa jẹ́wọ́ ẹ̀kún láyé o ẹ̀kún láyé o níbo lẹ ti rí gbogbo iṣẹ́ tẹ̀ ń fi sílẹ̀ iṣẹ́ kiri kan iṣẹ́ gbá iṣẹ́ àwo iṣẹ́ kòkò ṣe bẹ́ẹ̀ náà àwọn ẹlẹ́bọ lónìí Ọ̀rúnmìlà ló kọ́ wa ní gbogbo kinní yẹn Ọ̀rúnmìlà òun ló ṣe wọlé ló ṣe lé kí ló dé tẹ́ fi ń lò ṣe bẹ́ẹ̀ náà kì í ṣe lẹ́bọ we are all celebs we are all celebs ẹlẹ́bọ ní gbogbo wa ṣe bẹ́ẹ̀ yìí kan lẹ sọ pé kí ìyàwó oníyàwó máa pọ́n oko yín ńlá kó máa láyẹ pọ́n yín ẹ mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ bímọ ni abẹ́ ẹ̀ sì ń dà ẹ nítorí ohun tẹ́ ẹ máa ṣe fún ó ní nǹkan yẹn nínú ó lóun ṣe òun pọ́n yín lá ó pọ́n gíla yín lá ẹ fi dà ṣẹ́ni báyé yín bàjẹ́ tẹ́ ẹ bá dẹ̀ dé ta wọ́n á máa sọ pé lawọ́sálà wọ́n máa rí abá àbíkùn ògùn ló máa pa yín ẹ̀yin orí má nàjẹ́ awáyé má ṣe rere burúkú yìí orí má nàjẹ́ ẹsẹ̀ lòṣì wà ever ẹ̀yin fásitì mi mo dúpẹ́ tí n bá ṣe upload fídíò báyìí táwọn ọmọ ẹrú olórí burúkú ẹ bá dábẹ́ báyìí torí ẹ̀mí ìṣe ń sọ anything mọ̀ tí n bá lọ wo comment section báyìí wọ́n máa kó fún wọn ni wọ́n máa kó fún wọn ni so bọ́lá ń bá ti gbé ìjà ẹ̀dá kí ló lúwa ẹ̀ tún àbáká ọlọ́run ṣáà ti gbé ìjà ṣàbí oníkọ́ṣù ní kẹ̀yẹ sáré ká mi lọ́kàn balẹ̀ Ọ̀rúnmìlà kò ní ní gbẹ̀yìn ìrọ́pẹ́dú àwọn ò ní sá lọ àjọ wà ní ẹ lè máa wò pé ẹ kì í rí mi lórí íńtánẹ́ẹ̀tì all the time mo ní business mi tí mò ń ṣe ó ti yé duty bí Nàìjíríà tún ṣe rí ní ìsìn so kò jẹ́ kí ìtún lè máa ráyè ní gbogbo ìgbà ẹ ti understand ever oníkọ́ kì í ṣèké èmi ṣe léyìí ná ẹ̀yin àáfà dógidógì àṣírí yín máa tú gbogbo ẹ̀yin tẹ́ ń gorí èèyàn àṣírí yín máa tú ẹ̀yin tẹ́ farapamọ́ sínú ẹ̀sìn láti from Mali ẹ̀sìn láti Mali gbé wá bá wa wọ́n wá dalúrú pọ̀ mọ́ ṣàpà wọ́n ní káwọn ọmọ á máa kéwú tó lè fi achieve wọn ò lè fi achieve o kéwú o kàwé tó bá sì kàwé wọ́n sì lè gbà ẹ́ tó lọ fi ṣiṣẹ́ bọ̀ kéwú yẹn nìkan ló ń gbé kiri o wá sọ pé o fẹ́ fi dèèyàn ńlá kò sí bó ṣe fẹ́ ṣe wà lọ́ni lọ́wọ́ gbà ṣáwọn lárúbáwá wọn kéwú lásán wọn fi achieve wà á lọ́ni lọ́wọ́ gbà inú ẹ̀ ló máa sọ pé ayé ń ṣe wọn inú ẹ̀ ló máa sọ pé oríran sí wọn inú ẹ̀ ló máa sọ pé báyìí inú ẹ̀ ló máa sọ pé léyìí kò sí bóyá fẹ́ ṣe kò sọ́nà tó lè gbé gbà káwọn ọmọ wa níṣẹ́ ọwọ́ bàbá ádámù àdìlọ́rí àdámọ̀ láwàyá tàbí kí náà máa ń lò fún wọn ṣé àdámọ̀ ni àdìlórí àdámọ̀ láwàyá tàbí mo ṣáà ti lò kọ fún wọn á lọ bá wọn lọ́hùn bàbá ẹni tẹ́ ẹ bá kéwú tán o ẹ lọ kọ́ṣẹ́ ọwọ́ ẹ tó bá fẹ́ kàwé kó lọ kàwé táyì bá ti wá kéwú tán kò sọ̀rọ̀ ẹ wá dà wá ẹ wá fi ọmọ aládé ẹ fi ń kọ́lífà àwọn ẹranko ọmọ ẹran
ọmọ aládé ẹ fi ń kọ́lífà ẹ̀ ọmọ ẹran alva ẹ wo bí tá ẹ bá gbogbo ẹ ti fọ́pọ̀ mọ́yọ̀ èmi ò hẹ́ẹ̀tì ẹ̀yin àáfàá tó jẹ́ran mi o bọ̀ àwọn olórí burúkú kan wà láàrin wọ́n dẹ̀ máa criticize ẹ má mu tí ẹ má mu sìgá ẹ má ṣe gbẹ ẹ má ẹ̀yin tó ṣe pé ẹ ń fa gbó kẹ́ ẹ tó lọ sí program ẹ ń mu gbó tí mi ìbá dé program tó bá ní ẹ yóò bá ná bí abo sókè sẹ́lẹ̀ lẹ́wẹ̀lẹ́ ẹ̀sà ó ti fa bàkí ni o ti gbé kolos ó ti mu tí ó ti mu ṣẹ́pẹ̀ ó ti mu fẹnu já orí yìí ti burú ẹ má mu tí ẹ má ṣe báyìí ẹ má ṣe léyìí ẹ má ṣe tọ̀hún ẹ má ṣe tẹ̀kan ànígbà kan ní ká má tọ̀ paint ó má ṣe wọn lómi àlùwàlà kò ní wọnú èékánná páànírun ẹ ti dìsífù àwọn èèyàn gan gbogbo àwọn sóbò yẹn ẹ má máa sọ ọmọ ojú ti là àwa gan ti realize pé ohun tó ń jí ọba tó ní wá ohun tó pamọ́ ni ọlọ́run ò fi rẹ̀ hàn nábì Muhammad sallallahu alaihi wasallam kò fi rẹ̀ hàn Jésù kò fi rẹ̀ hàn Ọ̀rúnmìlà fìrífìrí ní kálukú rí ẹ máa sọ pé ìwé ọlọ́run ló kọ Kùránì adright wo ló fi kọ ojú ti là orí wa ti pé làákàyè wa di ṣiṣẹ́ Islam ẹ̀sìn àlàáfíà fẹ́ nítorí ẹ̀ bá pé tọpọlọ ẹ̀ ṣiṣẹ́ torí ẹ̀ pé tọpọlọ ẹ̀ ṣiṣẹ́ tí ò hate ràn gbogbo bẹ́ẹ̀ ṣe ṣẹ̀sìn ọ̀hún tó ṣe wọ́n lè gbà yín nílùú tẹ́ lọ ṣé wọ́n lè gbà yín lẹ̀ wọ́n ṣe fún yín ní sí kínní páálí wọ́n ṣe fún yín ta ló lè ralẹ̀ lọ́hùn kó kọ́lé sọ́hùn ta ló lè kọ́lé sára country ìgbà torí tí wọ́n pé ẹ̀yìn atogún ní ẹ̀kọ́ lọ sọ́hùn kò sí wàhálà o kò sí wàhálà ẹni bá lówó kó máa lọ sáàjì ẹ máa lọ màmá kan sunkún lẹ́nu ọjọ́ mẹ́ta àti ẹ̀rù pẹ́pọ́n tiẹ̀ ti rán wọn lọ ìyá yìí ò nẹ́bi o is about of brainwashing ohun tí wọ́n ti kó sáwọn ìyá yẹn lórí láti ilẹ̀ ṣé ẹ mọ̀ pé bọ́n ṣe bí àwa náà wọ́n sọ pé tí ilé bí àjí ṣe máa ń wù mí lọ ní àná tí àjí ṣe máa ń wù mí lọ ní àná wọ́n náà wọ́n ṣáájú bá ti kí jímọ̀ ọdún kan tó pé ẹ̀san pé ó lọ sí àjì náà máa san ṣẹ́ni tí ò bá ti wá lọ sí àjì yẹn kò síbi nǹkan tó fẹ́ dé sí is ordinary tourism ní àjì kò sí ohun tó ń ṣẹlẹ̀ mí ní pé ó fẹ́ wọ bàálù ẹ̀rọpílẹ̀nì tó ń lọ bá mi kí ìyá mi yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ méjì tó fún mi óyó mi pàmùpàmù jìgìjìgì bá a ṣe máa ń ṣe ń gbà ẹni tí aeroplane bá ti lọ ṣe mọ̀ pé mo kò lè mi abẹ́dọ́là ńlá tá bá ti rí plane tó ti kọjá pé ẹ̀rọpílẹ̀nì tó ń lọ bá mi kí ìyá mi yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ méjì tó fún mi óyó mi pàmùpàmù jìgìjìgì ìyá ẹ̀ lẹ́kọ̀ọ́ wo ni kó bẹ́ẹ̀ kí ìgbà ojú dúdú ni orin táwọn ọ̀yà wa ń kọ labá ìgbà ẹ kiri kan dẹ̀ máa ń ṣẹlẹ̀ ńgbà náà tí ẹyẹ lékelèké tó bá kọjá a ní lékelèké gbà mí léke ẹyẹ àdàbà gbà mí lékelèké gbà mí léke ẹyẹ àdàbà gbà mí tá a bá dẹ̀ wọ́wọ́ bá ìkíní funfun kan máa wà lórí èékánná wa kò ní sí ibẹ̀ tẹ́lẹ̀ o to be sincere ó máa bọ́ sórí èékánná wa kálòmíì lè lọ bàálù ó fẹ́ lọ fojú kan kábàrí ànábì sàárè kábàrí ànábì àwọn ẹlòmíì ìdẹ̀lẹ̀ eléyìí ẹ̀yin tẹ́ ẹ bá ń lọ sáàjì ṣé ẹ mọ̀ pé àwọn kan ń dúró lórí pé kán máa gba ṣọ́áràmù tẹ́ bá ti fi gbé pakájà tẹ́ fi yípo tẹ́ fi sùn tẹ́ fi ṣe gbogbo ẹ̀ àwọn àfa àwọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn wọ́n ti pa mọ́lẹ̀ àwọn bíi mílíọ̀nù ló sọ̀rọ̀ lórí ẹ̀ tó bá jáṣìírí kan ni tàbí wọ́n bú ànábì ni ẹ máa kan yín síta ni àwọn bàbá yín kan ẹ̀gbọ́n yín kan àbúrò yín kan fámìlì yín kan ọmọ ìyá yín nínú ẹ̀sìn kan àdéhùn òdìdí agbọ́pẹ́ wọn lẹ́nu yẹn sọ pé òun parọ́ ni ìgbẹ́ ti lọ dúnkokò mẹ́ni ẹlẹ́ni kò ní change ọ̀rọ̀ yẹn tẹ́ ẹ bá wò mí ṣé mo ti sọ lórí péjì rí mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn ti pẹ́ àìdá mo ti sọ rí àṣẹ bàbá mi Ifá Dáìsí Ifá Mákindé ẹ má bínú mi ló gíláàsì mi lẹ́nu ẹ má bínú wọ́n ti sọ ẹnìkan ti sọ ti pẹ́ pé wọ́n ń béèrè aṣọ aram ṣé yẹn ṣé religion ni gbàṣọ aram ó dẹ̀ tún sọ nínú voice note yẹn pé òun ti sọ fún àdéhùn wà láàrin àwọn
ṣóyìsì kó nǹkó 10 million kalẹ̀ ni mo rò pé gbàtẹ́nì yẹn wá lọ ọ̀tọ̀ láṣọ tó gbà tó rà ọ̀rọ̀ aṣọ àràmù tuntun kò mọ̀ pé ẹni tó ń fi májíìkì wo ti fi wò pé kí ló ṣe èyí tó lo gangan ni kó mú wá most of àwọn èèyàn tó ń lọ sí àjẹ́ lọ wáyé wọn bó ṣe ń padà dà ẹ lọ wò ilẹ̀ mímọ́ náà pé bẹ ayé àṣẹ ni àmọ́ ṣá tán bá dé àṣẹ yẹn ò kí ń tẹ̀lé wọn wálé most of wọn ń gba kádàrá wọn ni ògo tí ò tó mí lò lẹ́nìkan tó wá fẹ́ yá kò possible ẹlòmíì wọn á ràn lọ wọn á ní ó gbé leather box dání kò ní mọ tó wà ní leather box alele hello ẹlẹ́yà ẹ̀kúrọ̀lẹ̀. ẹ̀kúrọ̀lẹ̀ ẹ̀rà ṣe fẹ́ dá sétò. ẹ̀wọ́n mi ẹ̀rà mọ̀ ẹ̀kú ètò. ó jàre. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ni mo fẹ́ dá sí. ok sir ẹnì ṣó ń lẹ̀. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ sí pé ọ̀rọ̀ aṣọ ara mi tán ni wọ́n pamọ́ lẹ́yìn ṣé ìgbà tí mo rí kíní ẹ̀ lórí social media tí man tó ń ṣe ètò yẹn tó ń dọ̀bálẹ̀ tó ń bẹ̀ wọ́n pé tó lóun kò jẹ mo fọ́. ṣé rí ó dà pé mo send link yẹn sí yín tẹ́ bá rí bí máa yẹn ṣe ń bẹ̀ tó ń bẹ̀ pé kí wọ́n kì í kó tí máa yẹn sọ pé máa yẹn kọ́ sọ pé ó dà pé ẹ̀mí jìnnà ṣe program yẹn tó pé máa yẹn sí ìpàdé wọn tí máa yẹn sọ pé òun kàn fi ṣètò ni òun kàn fi ṣe kíní kan ni wọ́n ti dúkòkò mọ́ máa yẹn dẹ̀ lè yàn ńlá náà ni ó ti pẹ́ tó náà ti wà nínú àwọn orí ètò wọn tó máa ṣe lórí radio station ni wọ́n dúkòkò mọ́ máa yẹn gidi gan ni. ẹ mọ̀ rí wàláì everybody máa tó gbọ́n kò nídìí nǹkan tó máa kọ́ everybody wàláì ó dẹ̀ dín kọ́ everybody sí yẹn everybody náà ti gbọ́n. ojú wa ti ń là. gbẹdọ́ kan sọ yẹn ó gbàgbé wọ́n dúkòkò mọ́ máa yẹn ni o wàláì wọn ò jẹ́ kí máa yẹn sọ̀rọ̀ yẹn wọn ò jẹ́ kó parí kínní yẹn èmi ò tiẹ̀ ṣé wá bí nǹkan ló máa mú ẹ̀sìn wá fún máa yẹn. wàláì mi ì rí ìtẹ̀sán yẹn mi ì rí rárá. mi ì rí. tí mo sọ ti ìtẹ̀sán yìí ti aṣọ ara mi pé tó bá ti ráhùn èèyàn bíi èèyàn mẹ́wàá lọ sí mẹ́kà bí lọ sí kíní kan tó bá ti dé pa aṣọ ara mi wọn làwọn níìdì òun náà ni mò ń sọ. oníṣẹ́ àní líìkì tẹ sọ pé nìyẹn fi ń bẹ̀bẹ̀ mi ì rí líìkì yẹn. ó dà mo sẹ́ndì ẹ̀ sí màá lọ wò ó sìn màá tún lọ wò màá lọ wò tábà kọ̀tẹ̀ tán sì màá lọ wò bóyá màá rí sẹ́ndì ẹ̀ sí yín. ṣebí kíní ni kò sí bí wọn ṣé kì í ṣọmọ ọ̀dọ̀ àgbà ló gbé kíní yẹn ṣá. no kí ló kọ máa yí iná ó ní ọmọ ìlò bí ọmọ Ìbàdàn ní kí ló kọ iná tó máa ṣe program yìí tó máa ní òyìnbó pọ̀ akámara. ok akámara. akámara ni akámara ló gbé program yẹn ló gbé kinní yẹn wọ́n padà dínkòkò mọ́ ni wọ́n padà dínkòkò mọ́ ni o. àrí fídíò àrí voice note tó ń release síta gbogbo ẹ̀ la rí so kì í ṣe pé nìkan ló ṣe rí gbogbo ìtọ́ bá ń kálukú kó máa ṣe ànáṣírí máa tú lọ́dún ìkọ́dún tó parí ẹ lọ́kọ́ déètì èmi sílẹ̀. ibi tí mo ti mọ̀ pé ẹ̀sìn yẹn wàláì wọ́n fẹ́ máa fọ́ọ̀sì àwọn èèyàn máa yẹn padà ń dọ̀bálẹ̀ fún wọn sẹ́ẹ̀ tọ́ni kó dọ̀bálẹ̀ tí ò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn afáàlálá dẹ̀ wà ń bẹ̀ wọ́n ní kó dọ̀bálẹ̀ ó dẹ̀ ń dọ̀bálẹ̀. tí ẹ yé ẹni ẹlẹ́ni tí ẹ yé bàjẹ́. wọ́n ní kó dọ̀bálẹ̀ ṣé ọlọ́run ló ń sìn nìyẹn ni ṣé ọlọ́run nìyẹn ṣe bọ́tọ́ ọlọ́run máa ń gbèjà ara ẹ̀ wọ́n ní ìdìbò wọn kọ́ bẹ́ẹ̀ tọ́ni kí máa yẹn máa dọ̀bálẹ̀ wàláì máa yẹn dọ̀bálẹ̀ o. kò ní dọ̀bálẹ̀ kẹ̀ lójú náà lè wùrà ọkùnrin. àwọn ṣéwù ńláńláńlá tó wà ń bẹ̀ ẹ wo everybody máa tó gbọ́n wàláì gbọ́dọ̀ kan fẹ́ sọ ni ẹ máa mi. kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe bàbá mi ojú òní tì í kì í ṣe pé everybody máa tó gbọ́n àti ń gbọ́n ni ẹni tí ò bá wá gbọ́n kó wà ń bẹ̀. àwọn ò sí ń bẹ̀ nígbà tí wọ́n rárá wọn ní àjì àmàdéhùn tó ń jọ ṣe aṣọ aráàmù bóyá ń gbà lọ́wọ́ ẹ̀ bóyá wọn ò gbà voice note náà la gbọ́ ká fi ń rí gbogbo ẹ̀ èmi dẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ yẹn ti pẹ́ nìkan ti gbé information yẹn wá bá mi tó ní báyìí mo ní ohun tí mi ì bá evidence mi kì í sọ kó tó di pé gbẹ̀gẹ̀dẹ̀ gbiná tẹ̀yìn yẹn fi sọ pé báyìí ṣe rí ẹni tó ń ṣe bẹ́ẹ̀ is better kẹ́ ẹ jáwọ́ ẹ ti pe ẹni tó ṣe pìrìsẹ́ńtà yẹn pé báyìí ó ti bẹ̀yìn kírú ẹni bẹ́ẹ̀ jáwọ́ àmọ́ ṣó jáwọ́ kò jáwọ́ ìṣẹ̀dá gbogbo àwọn tí ẹ ti gbà tẹ́ ẹ ti lò
ọba forget no forgive lọ́ba tó ní wá o ọlọ́run ọba ẹ̀san tó o bá sọ pé o nágbára ọba tí ń gbàgbára lọ́wọ́ alágbára tí ń fagbára ní ní lára ó máa padà níyín lára tẹ́ ẹ bá lọ wo gbogbo àwọn tí wọ́n ń lórí olórí tí wọ́n ń dààmú tí wọ́n ń ba ayé aláyé jẹ́ include of obìnrin gan tó ń lo oògùn fọkùnrin bóyá mo fi nǹkan sábẹ́ fún kó lè bá mi sùn àdódùn àdóyá nǹkan yẹn máa padà jókòó sí yín lára tẹ́ ẹ máa padà tòṣì kò sí ohun tẹ́ ẹ lè fi kún ìṣepọ̀ ń pààyàn ìṣepọ̀ ń ba ayé aláyé jẹ́ òun fẹ̀mí jáàyàn lógún òun fọ ọ̀rọ̀ ẹnu bá tèèyàn jẹ́ òun ojú alábòsí alábòmọ́ru ojú nílara onítanú oníwọ̀nbi àwọ̀nbi ní kí gbogbo ìwà burúkú tóun kó lè wà lọ́wọ́ ẹ̀ ó máa padà kẹsàn-án ilé ayé lẹ̀sán wa o ṣé àríjọ yámọ́lìkì yámọ́tì tí wọ́n ń sọ yẹn ilé ayé ni o kì í ṣọ̀run òdìgbò bá kú ayé yìí ni yámọ́lìkì yámọ́tì ẹ wà déédéé bó bá ṣe ṣe lọ́ba tó ní ẹ máa fi sí ẹ lẹ́sàn ó kàn máa ń dùn mí ni tá ẹ bá rẹ lòmíì tó bá bọ́ ọ̀tà tó bá sọ̀rọ̀ wẹ́ kì í ṣẹjọ́ wọn ná ẹjọ́ wọn kọ́ tá à ń fẹ́ kú bàbá onílò oṣù wọn bí kó wá sọ irú bá kọ́ ìsọ́lá àṣà àtijọ́ bó ti ń sọ̀rọ̀ tí mo ti ń ṣe ètò ti tèmi mi ìdárúkọ èèyàn rí bò ẹni tọ́rọ̀ bá tàbà kó lọ túbẹ̀ ṣe wọ́n ti sọ Islam di tó o bá ti lè sọ nǹkan báyìí you must go to you must arrest you àbá lọ ṣe sọ ìbò yẹn náà ẹ wò pressure ti wà gbogbo ìbò mọ́ pressure ti wà gbogbo ìbò yẹn kò dùn mọ́ lẹ́nu mi dáadáa wọ́n ti sọ Islam di bàbá mi Adékúnlé àlè ẹ̀ka àbọ̀ sórí ètò wọ́n ti sọ Islam di rádaràdà wọn ò jẹ́ kí Islam kó wọn ọ̀pọ̀lọpọ̀ most of àwọn èèyàn tèmi ń mọ̀ dáadáa wọ́n ti kó ní Islam ẹ̀yin àfáà kan oníkùn gbẹ̀ndu bíi ikùn ọmọ ẹyẹ ẹ dìde ní 2022 tẹ bá fi Islam sílẹ̀ Islam ẹ̀mẹ̀pẹ́rẹ́ kẹ́kẹ́ ní ish sẹ́yìn tẹ́ ṣé bí Ramadan bó ṣe ń rí tẹ́lẹ̀ lórí lọ́dún tó kọjá fún ara yín lẹ tọwọ́ bọlé agbọ́n lẹ ń ba gbogbo ẹ̀jẹ̀ lẹ ń da gbogbo ẹ̀rù ilé yá ń bọ̀ kò sí kẹ̀kẹ́ kùkù most of àwọn tí wọ́n ń pẹran léyà kálukú ti submit ẹ̀ ó ti sọ di party afra party afra party sọ pé pro ọmọlọ́dún yẹra wò akúpalẹ̀mọ́ ọdún léyà o ta ni kí n wá kí fọ́dún ta ló fẹ́ rẹran léyà fún mi mo fẹ́ pọ̀rọ̀ léyà torí mo ti wọ léyà ẹ̀tàn ṣọlá ṣe léyà nínú ọdún a kì í ṣe léyà lẹ́ẹ̀mejì bàbá àfíà ọdún ti dé ẹ wo bí gbogbo ẹ̀ ṣe ń dùn tẹ́lẹ̀ tá a sọra wa dẹyọ kan ṣoṣo ẹ wá scatter ẹ bójú everybody jẹ ẹ̀yin àáfàá tó ṣe é pé ẹ̀yin lẹ jóṣẹ́ jù ẹ̀yin lẹ lo oògùn jù ẹ̀yin lẹ lo gbogbo ẹ̀jọ̀ ẹ wá bọ́sà ẹ̀bẹ̀ ṣé àrí bẹ́ẹ̀ nu mi ṣe rí ẹ̀bẹ̀ wàláì súnmọ́ mi láì láwù àtàyùkà ní mùsàlámà tù láì àbáraka tù láì láwù àṣàdù aláìláìláàdà ó láṣẹ ní kàlà ó wá ṣàdù alá Muhammad abudu wa rasulu sallallahu alaihi wasallam ẹ jẹ wọn nọ́mbà yà ẹ̀yin àfà nítorí ẹ̀yin lẹ kó ìkórìíra ẹ̀sìn sí ọkàn most of àwọn èèyàn tẹ́lẹ̀ àwòkọ́ṣe lẹ jẹ́ láwùjọ àwòkọ́ṣe lẹ jẹ́ àwa mọ sọ́dínlì lẹ́kàn bẹ̀rẹ̀ orí burúkú lẹ bẹ̀rẹ̀ wèrè bóyá nẹ́tọ̀ ẹ̀ bóyá kíní tó ń dẹ̀ gbé wáyìí ni ó tún dáa tó ló tú yín láṣìírí ààrẹ aláìsí pé wèrè ti kó pátá yín wèrè bá yín sùn ẹ fa wèrè lọ́yàn àwòkọ́ṣe ni yín tẹ́lẹ̀ tẹ́ bá ń gbọ́ àwọn no mo kàn fẹ́ fi kọrin ni o gbà tí làbáyíkà kọrin yẹn àwọn àfáwọ́ ní lọ́rin tí wọ́n ń kọ́ wá ní kéwú ọ̀rẹ́ ọlọ́run ni wọ́n ń ṣe ọ̀rẹ́ ọlọ́run òdodo tábà ti fọ́ láwọn ọbẹ̀ lọ́hún wàhálà yìí yóò sì mọ̀ ṣe túmọ̀ láàyè láàwù láàyè gbogbo ìgbà tí làbáyíkà ṣe fi ń kọrin kò sẹ́ni tí Islam ò ní hùn. Saoty náà ó tún kọrin báwo ló ṣe kọ ti ẹ̀yẹn náà ẹni àpọ́nlé ni wọ́n kì í ṣe ní àrífín àwọn àfáà wa àròlé ànàbí náà jẹ́ ẹnìkan bí ẹgbẹ̀rún èèyàn ayọ̀ ọlọ́run ọba ní
ẹ padà disgrace ara yín aṣọ yìí ẹ padà tì í sómi lórí máṣúmátọ̀ nídìí ẹ̀sìn ẹlẹ́sìn má ṣe báyìí o bá ṣe léyìí inú náà ló lọ ó bá ṣe léyìí ẹ bá bẹ̀ ẹlẹ́bẹ̀ 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 ní ẹlẹ́bẹ̀ ẹlẹ́bẹ̀ ẹ̀bà 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 gbogbo èèyàn lẹ́lẹ́bọ ẹni tí nǹkan bá ń ṣe bóyá yí ẹ̀ ó sún sẹ́yìn ló bá wò ó pé jẹ́ kí n fọ́kàn kéjì kó pé mẹ́ta tó bá ti lè rí ẹ̀ ẹlẹ́bẹ̀ ẹlẹ́bẹ̀ bóyá bá ti bẹ́ ẹni tí nǹkan bá ń ṣe o bóyá ó náà ìsìn kan lára bóyá ó ní nǹkan kan tó bá tiẹ̀ ti lọ bá àwọn tó ń jẹ́ ìran Yorùbá tí ò ti lọ bá àwọn àáfàá báyà hàn ẹ má lọ sílé babaláwo ilé àáfàá tí wọ́n dẹ̀ ń lọ gbogbo nǹkan babaláwo ló wà ń bẹ̀ kí wá níyàtọ̀ àní ẹyẹ máa tàn wá ẹyẹ máa tàn wá ẹyẹ áàvà ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ṣe fẹ́ gbọ́ bẹ́ẹ̀ gbọ́ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí sá ló fẹ́ bá wa yanjú áàvà bẹ́ẹ̀ bá ṣe ń bá àwọn kìrìsìtẹ́nì wọn ràdùjọ́ náà wọn ò sí lọ́hùn èrè náà sìn tó bá dìgbà Christmas ẹ má jẹun wọn o ẹ má ṣe gbẹ ẹ má ṣàwọ o ẹyẹ òkúta náà sìn gidi kan náà ń sìn o èrè náà sìn kí lẹ̀yin sìn ihun tí kálukú ò rí ló ń sìn kálukú dénú ayé ló wá ń bá religion ọba tó ní wò ó kọ religion kankan anybody dìmọ́ tá àti mọ̀ ìsẹ̀mí tá a lò nínú oyún tá a bá délé ayé tẹ́nìkan wá ń júwe ohun tí ò sí kan fún wa ẹ sọ pé fáfáfá o nítorí pé ìgbàgbọ́ tá a ní ni pé ọba tó ní wá ló pa wá mọ́nú oyún òun ló ṣẹ̀dá wa òun lọ́ba tó lè pa ló lè jí òun dẹ̀ ní ká máa kó gbogbo ọpẹ́ àti ìyìn ká máa kó lé àṣẹ àti agbára ọ̀dọ̀ Olódùmarè ló wà irọ́ ni ẹni tí ò bá ti sí nílànà títí ẹlẹ́wọ̀n kò lè rọrùn wọ̀ bá bá ti kírun sí lára ẹni tó bá kú tí a kírun sí lára ara gẹ̀rí kan àlùjá náà ò sí fún gbogbo àwọn tí wọ́n ń kidnap abẹni tó kó sómi tí wọ́n kírun sí lára nǹkan tómi rù lọ ṣé wọ́n bá lọ sáàjì gbogbo àwọn tó kú náà ń kírun sí lára àwọn tó ṣàlọ wọ́n ń sọ kí ẹ kọ́ máa rọ́ wọn sínú kànáà kan ni ṣé gbogbo wọn 100 èèyàn ṣé gbogbo náà ń kírun sí lára kájẹ sọ pé wọ́n ń kí sí wọn lára àgbà bẹ́ẹ̀ pé wọ́n ń kí sí wọn lára àgbà bẹ́ẹ̀ ẹni tó ní accident tí ò ṣe kó rárá tó yẹ pé polybag náà fi kó ṣé polybag yẹn náà fẹ́ gbé síwájú kírun sí lára ẹ jẹ́ kálukú stay on delay ni ẹ̀ on delay ni àbí on delay àbí ìlé ni àbí ẹ má bínú mi ìgbóyìnbó ni o it's not my language ẹ má bínú mi bá ṣe sọ ẹ ti gbọ́ kí kálukú dúró lórí ilé ni ẹ̀ ṣé a ti rí pé mi kì í ṣọ̀tá yín ẹni bá dẹ̀ mú mi lọ́tà Ògúnláká yóò ṣùgbọ́n lè máa fẹ́ jẹ́ ẹ̀wọ̀ gbogbo ẹni bá dárí sapá apá ló máa pa torí pé ìṣẹ̀dá Fákànyìnsọ́lá yìí mo wáyé tèmi ni mi ìwáyé aláyé bọ́kùnrin bá dárí sọ mí ìṣẹ̀dá ọkùnrin ló máa pa bóbìnrin dárí sọ mí ìṣẹ̀dá obìnrin mi tẹ àwọn obìnrin náà àwọn obìnrin mọ̀ pé ohun tí mò ń sọ àmọ́ ṣá kò sí ọdún tipẹ́ bóbìnrin lọ ta obìnrin ó ti pẹ́ o bóbìnrin lọ ta obìnrin ó ti pẹ́ káwọ́ kúrọ̀ Fákànyìnsọ́lá ṣe yẹ̀yẹ̀ ẹ̀yin tèmi àfà ẹ̀yin àfà ẹ ti da gbogbo ẹ̀rú sí ẹ tún gẹ́ra yín jẹ́ bẹ́ẹ̀ ṣe ń bára yín jà lẹ́ ń bẹ̀rẹ̀ ẹ̀yin kíríkà yìí náà ni ẹyẹ mu tí ẹ lọ múra ẹ lọgbẹ ńlá ò ṣáà yóò fọ tí lo ṣẹ ẹ kó ṣì dàgbà kó rí burúkú lọ kẹ kó fò lọ ẹsẹ òsì méjì orí burúkú tẹ kó wá sí Yorùbá nation tẹ da gbogbo ẹrú nìyẹn ẹ̀yin orí má nàjẹ ẹsẹ lò ṣí wà àròpara wa ní àṣẹ wa kó bá wa ní Ọlọ́run ní ó làánà yín ẹ̀yin ẹni làánà ẹ̀yin ẹni làánà àwọn bàbá tànà ẹni làánà Ọlọ́run ní ọkọ̀ yìí Yorùbá nation ọba tó ní wá ló ń tò tó bá ti tásìkò a máa gbà tèmi ṣá ni pé má fi ọwọ́ sínú ìbàjẹ́ o má sì nídìí pé àwọn kan wọn ò ṣiṣẹ́ wọn ò ṣe gbá wọn ò ṣàwó ohun tó ń ṣe tí ò bá tẹ́ ẹ lọ́rùn
keep your mouth shut. Àwọn tí wọ́n ya lọ lánàá tí wọ́n bá ìyá wa Modúpẹ́ ìyá Múwà tí wọ́n bá ìyá Múwà lọ ìgboro ti dàrú lọ́hùn. Ẹ̀yin dá tún fẹ́ tẹ̀lé bàbá Múwà ẹrù oore o irú àwa ń ṣe àwa dúró ni agara àti àga tán rárá. Gbòòṣà ọ̀gá mi respect ọkọ̀ bẹ́ẹ̀rì àwẹ́jì bẹ́ẹ̀rì kan gbòó lọ́gá tiwa ibi tó bá lọ làwọn bá ẹ lọ rí dá bẹ́ẹ̀rì tí ò yí dá fún máa kó wa nìṣó ibi tó bá lọ làwọn lọ kò sọ̀rọ̀ no comment. Àràǹdá ẹkùn tí ò bá jọjú ẹ̀rí ìkọlọ gidi dẹ́sẹ̀ kámẹ́rà àràǹdá ẹkùn tí ò bá jọjú. Ìgbòho ti bọ́ta ó ti jà fún wa tó bá ti ẹ̀wádìí ní tẹ́ bá ní òṣè àwa ti rí pé àti ríṣẹ́ ìyanu ó ṣe gbẹbẹ tó bá dé tẹ́ ní pé kò ṣe é mọ́ ó wà lọ́wọ́ yín. Ẹ̀yin àfà bọ̀lẹ̀ já sí bọ̀lẹ̀ bàdé ẹ̀ sọ kíyàwó níyàwó kó máa sọ kí ẹ mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ bímọ ni ẹ wá wò pé ẹ lè kó nǹkan fún ṣùkú díẹ̀ làlàlà ẹ pọn pàpàpà ẹ lè kó fún ẹ wá wò pé wá sọ kìmí ara ẹ náà ní tí kinní òun bá ti jáde ábẹ egun pọ̀ mọ́sẹ̀ àlọ́ olórí burúkú ni ẹ̀yin náà lẹ máa mú gbẹ́rẹ́ olórí burúkú wá ẹ tó bàrẹ́ ní bọ́ọ̀sẹ̀ ń bọ̀ ṣe ẹ lọ máa sí gbẹ́rẹ́ sábẹ́ obìnrin kí ni gbẹ́rẹ́ ń wá lábẹ́ obìnrin gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sin náà ayé yín máa padà ṣàmálámálá ẹ lọ kọ déètì nílẹ̀ nítorí pé gbogbo iṣẹ́ tẹ́ ẹ̀ ń lò yẹn ó máa padà jókòó sí yín lára ó máa padà jókòó sí yín lára àdódùn àdólẹ́ àdógbẹ́ àdó ìṣe kìíní o kìíní kan o kí ó bá ti gùn mí kó máa kówó owó ẹ̀wà ṣé bó bímọ àbó bímọ ọkùnrin ẹ̀san á san ẹ́ gbogbo ẹ̀yin obìnrin tó ṣe yí pé tọkùnrin bá ti lè gorí báyìí ó máa gbàgbé ilé ni ẹ̀san á san yín ẹ̀ ṣe dé gbé ẹlẹ́yà ẹ máa jẹ́ kẹ́ ẹ máa pẹ̀kẹ́ mọ́ àwọn ẹ̀ ń bẹ láwọ̀ fún yín àbí àwọn ẹ̀ ń bẹ lákà fún yín ẹ lọ ṣiṣẹ́ yìí ẹ lọ lélẹ́yìí ẹ lọ ṣe léyìí torí ọkọ ọlọ́kọ torí boyfriend manfriend kó lè máa gbowó lọ́wọ́ ẹ̀ ṣé orí wàá jẹ wòtòwòtò nítorí gbogbo ohun tó o bá fi kójọ yẹn tó o lo iṣẹ́ tó o lò sára tó o dọ́lá tó o tọ́mu tó o láyé tìró tó o kàtíkè pé tó bá ti wojú ẹ ohun tó o bá ti béèrè kó máa ṣe fún ẹ ohun tó o bá ti wí kó máa ṣe ohun tó o bá ti sọ kó máa rí bẹ́ẹ̀ á máa rí bẹ́ẹ̀ ní 10 minutes àmọ́ lẹ́yìn ìgbà tó bá jókòó sí ẹ lára ọlọ́run á tún wá fi ọmọ ṣọ̀tá ẹ bó ṣe á kẹ̀yìn ara yín síra yín báyìí ó ti ṣẹlẹ̀ dáadáa àwa ti rí wọn dáadáa ó ti ṣẹlẹ̀ dáadáa kí ló dé tó o sáré lórí iṣẹ́ ọwọ́ ẹ tó o bá rẹni ṣí ẹ láàánú wá dúró kó o wá dúró kì kó o máa jálamba níbi òògùn kálukú báyìí lọ́lọ́run ti máa kẹ́ àwọn òrì láì lórí pé bá pẹ́ ẹ kọ́kọ́ ṣe fún wa kọ́kọ́ ṣe gbá kó ṣàwó kó ṣòkòkò bá bá a sátún àmọ́ ṣàánú ohun tó ń jẹ́ àánú máa dìde nítorí pé kí ni àtẹ́lẹwọ́ ẹni kì í tán ní jẹ́ mo ṣe máa ń sọ wípé mo dúpẹ́ lọ́wọ́ ọ̀la ibi tọ́lá bá mi dé èmi dúpẹ́ lọ́wọ́ ọlá mi ò ní kú ọlá mi ò ní dòbu ọlá mi á máa pọ̀ sí ni mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi ọba tí ó jẹ́ ń kú ọba tó dá mi sí ọba tó gbé mi ga ọba tó gbé mi borí ọ̀tá lé ọ̀tá òde ọ̀tá mọ́níṣe ni ọ̀tá àbàìmọ́ níjẹ́ ní ọ̀tá ṣe ni tó ń bà ní ìdárò mo dúpẹ́ lọ́wọ́ orí mi yẹ sì máa gbàbọ̀dẹ̀ ìṣẹ̀dá mi yẹ tètè sí mi débìire ìgbà tí Yorùbá Nation bẹ̀rẹ̀ lánàá tí ó gbà kú làlàlàlàlàlà oríṣiríṣi èèyàn ló wá sórí DM tiwa wọ́n dẹ̀ bá wá ń lé àwọn ẹni rẹ wá ẹni ibi wá orí má nàjí ẹsẹ̀ lòṣì wà wọ́n wá adẹ̀dúpẹ́ fọlọ́run àmọ́ ṣá ní ìta ń bá lọ yìí ní ìta ń bá lọ yìí bá a ṣe ń bá lọ yìí tá ń bá lọ yìí àánú ló máa gbẹ̀yìn wa ìdùnnú ló máa gbẹ̀yìn tèmi Fákànṣọ́lá Ọ̀ṣúnìkẹ́ mi ní ṣẹ̀sìn ẹni bá sọ kí n ṣẹ̀sìn ló máa ṣe dẹ́ngẹ́ ẹ̀sìn nítorí pé àníyàn mi ò sí gbogbo ẹni tí ń bá ṣe láyé mo máa ń lo ònú kan sí wọn ní
tí n bá sọ wípé orógbó tí mo mú sílẹ̀ yìí mo fẹ́ fi ṣe súre fúnra mi ni màá kọ́kọ́ rántí ẹni tó bá dá sí mi, ẹni tó fẹ́ mi dénú, ẹni tí ó fẹ́ kí n kú o, ẹni tó fẹ́ kí n ga nínú ayé, màá kọ́kọ́ rántí ẹ nínú orógbó tí mo fi sílẹ̀ yìí o, màá kọ́kọ́ rántí onítọ̀hún. Mo dúpẹ́ ṣé o, ẹ wo bí ọlá bá mi dé. Mo dúpẹ́ lọ́wọ́ ọlá mi o, ọlá ṣe rẹ́bẹ́. Ọlá ayé mi ò ní kú kò ní dòbu, ọlá mi á máa pọ̀ sí ni. Ọlá ayé mi ò kò ní fi mí sílẹ̀ títí láé. Láé. Ẹ wo ojú òní ti wà ẹ̀yin ọmọ ọkọ Yorùbá. Mo sì máa sọ̀rọ̀ lórí àwọn obìnrin. Bóyá ká bí sí next week Sunday. Nítorí pé gbogbo bí nǹkan ṣe ń lọ. Màá sọ̀rọ̀ lórí obìnrin, àwọn ọ̀dọ́ ń sìn àtàwọn ìyá kọ̀ọ̀kan tó rọ́pọ̀lọpọ̀ ìyá kọ́ ni ọpọlọ ẹ̀ ṣiṣẹ́. Àwọn ìyá kan wà tó ṣe pé wọ́n bìlífù lórí iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n dẹ̀ ń ṣègbìyànjú lórí iṣẹ́ ẹ̀ tọ́lọ́ dẹ̀ ń dé ládé. Bọ̀ àwọn ìyá kan bìlífù lórí pé gbogbo àlè tán bá ti ní kán máa lálè bí kán máa lálè lọ́hùn kán máa ní bí kán máa ní lọ́hùn kán máa kó wá. Ayé yín máa padà ṣàmálámálá nítorí gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá ló máa padà jókòó sí lára. Ẹ wá da láìmọ̀ ṣe lójú aráyé. Ẹ máa wò ó pé ṣẹ́yìn leléyìí, ṣẹ́yìn rèé. Ẹ tún máa lọ wo jígí, ẹ máa lọ wo gíláàsì pé ṣé mi náà rèé. Ihun tó fàárò ẹ ṣe ni o. Ẹlòmíì báyìí tó bá mú ọkùnrin sábẹ́ báyìí, á fa lórí, á tún máa fi ọ̀dà kù. Á bọ̀ tawọ̀tawọ̀ ni kì í ṣe orí nìkan, á bọ̀ tawọ̀tawọ̀. Ṣé o lè bẹ Ọlọ́run pé irú ẹ ni kí ọmọ ọkùnrin fẹ́? Ṣé o bẹ Ọlọ́run rú ẹ pé irú ti tiẹ̀ ní kọ́mọ? Prógámù yẹn ṣì ń bọ̀ tó máa yí ti gan. Gbogbo ẹ̀yin obìnrin tó gbé gbàǹbí gbà lọ́hùn gbàǹbí jágbàǹbí. À ń sọ̀rọ̀ kan lẹ́nu. Mo jáde mo lọ síbì kan. So ọmọ kan wá kọjá, ó wá ní ọmọ yìí lágbájá ń fẹ́ kìnnìkan. Mo ní irú ahun ló ń ráhun yìí. Ẹnìkan wá náà pé ṣó yẹ kó máa fẹ́ rú eléyìí. Mo ní tí ò bá fẹ́ ṣe rú tèmi ló máa fẹ́. Lẹ́nìkan ní láéláé. Mo ní ohun tó bá jọun la fi ń wóhun. Ẹ ti understand, ní ohun tó bá jọun la fi ń wóhun. Èmi ò ní mo pé o ṣe understand. Àmọ́ ṣá ihun téèyàn máa ṣe tó máa káyàn mọ́ díẹ̀ tó máa sọ pé kí ló dé tó fi jẹ́rú eléyìí. Ìṣẹ̀dá mi ò ní jẹ́. Mo jẹ́ kó yé wọn, mo ní ewo náà olóòórùn kan náà jọ ni wọ́n. Ṣáwọ́ fẹ́ni tó gbádùn ẹni tó wà òkè tó ní múrí kan múrí méjì lọ́wọ́. Ìbákan Ìsọ́lá Àjàyí Gabriel káàbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ bá fẹ́ jọ pọ̀lọ́ àwáyì tó nẹ́yìn jẹ iṣẹ́ tó tún máa rìnyàn láyà. Torí ẹ̀ ní bẹ́ẹ̀ ṣe ń wo Ìbákan Ìsọ́lá yìí. Mi ì burú o, àmọ́ ṣá mo ní discipline. Mo ní mi kí n ṣeré yà ńlọ o. Tó bá wù mí pé mo lè wà níbìkan kí n dá paraka kádẹ̀ tún ká bọ̀ mí ní ẹni tí mò ń fọ̀rọ̀ lọ. Mi dẹ̀nà alájọsọ lẹ́yìn ọba tó ní mí. Tí nǹkan bá rú mi lójú, tí bá tún sọ pé ìṣẹ̀dá mi ò má jẹ́ sunkún mọ́ láyé, àánú máa wá ni, ọ̀nà yẹn máa là ni. So bọ́ba tó ní mí ṣe tó tèmi nìyẹn. Ẹ̀yin ni ká ẹ gbé jẹ́ fórí. Gbogbo obìnrin kìdí kan ìgbà kan àwo kan. Ẹlòmíì gan tún sọ pé ọmọ ẹ̀ máa lóṣó wá. Ìgbà tó ṣe pé kò ní iṣẹ́ alẹ́ kò ní tàárọ̀ látàárọ̀ ọjọ́ ẹ̀. A ní ẹ ò rí ohun táwọn ẹgbẹ́ ìyá láńgbájá ó ti yẹ ọmọ láńgbájá òun ló ṣe lè fọmọ ẹ̀ òun ló ṣe. Prógámù yẹn ń bọ̀ ẹ̀yin obìnrin. Ẹ ti gbọ́? No going back láṣẹ Èdùmàrè. Taofiki Ọlátúnjí Lawal. Ọlátúnjí ní Yorùbá. Yorùbá anú ẹ̀ lọ́látúnjí. Taofiki Lawal Lárúbáwá. Next week Sunday ẹ jẹ́ ká fi program yẹn sí. Ẹ ti gbọ́? Gbogbo obìnrin ẹlòmíì ò lo oògùn àmọ́ ṣá ẹ̀mí ló fi jọpọ̀ ẹ̀ lógún ló fi ba yí ẹ̀jẹ̀. Obìnrin mi dẹ̀ máa súnyọ ọkọ ẹ̀ sọ́jọ́ alẹ́ ni. Bẹ́ẹ̀ lọkùnrin mi náà súnyọ ìyàwó ẹ̀ sọ́jọ́ alẹ́ o. No matter ohun tó hùn kóbìnrin yẹn lè ṣe,
tó bá ṣe dáadáa sí ẹ tó support ẹ nínú ilé tó o bá sóyà kalẹ̀ wàá padà jẹ́ nítorí pé àníyàn ẹ̀ sí ẹ ó máa ṣẹ̀san ẹ máa mú wọnú ara wọn ni nítorí pé oríṣiríṣi ọkùnrin ló wà ẹlòmíì bó ṣe fún látẹ̀ní dọ̀la kò ní appreciate ìmí máa appreciate ìmí ìdẹ̀lẹ́lẹ́yìí ọ̀rọ̀ hunhun ẹlẹ́dẹ̀ ló ń gbé ẹ̀ ní mọ́nú wọn gbogbo owó ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ wàá jẹ mọ́rò gbẹ̀yìn kò sí bó fẹ́ ṣe so oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe kí ni time sọ ọ̀nà tó sẹ́ẹ̀bù tó bá rí bákan náà ire lójú owó rí ire lójú gbogbo a máa rí o ṣé kò sẹ́ni tó fẹ́ pè ṣé mo ti ẹ̀tàn dáta lẹ̀ wù kò ní ìdí ire ojú òní tiwa àánú á bá wa gbé a ṣe ṣe fún ẹ pàdé mi ní next week Sunday so ká jọ sọ̀rọ̀ nípa ohun tó ń jẹ́ obìnrin gbogbo àwọn obìnrin tó máa ń so ká tún máa enlighten wọn so wọn á lè máa change àtàwọn ọmọ kéékèèké ẹ lọ wọlé ijó káàkiri àwọn ọmọ yẹn kí ló jẹ́ kí wọ́n yà bẹ́ẹ̀ tó bá jẹ́ ìyá wọn náà jẹ́ nìkan tó jẹ́ business woman láti ilẹ̀ kan níṣẹ́ alẹ́ kan níta àárọ̀ kan máa fojú àwọn ọmọ yẹn mọ́ bẹ̀ by the time tí àwọn náà bá máa dàgbà dé àwọn gbá iṣẹ́ ni ìyá mi ń ṣe ọ̀rẹ́ kan tó bá fẹ́ gbégbé tọ́rẹ́ kan bá ń gbégbé sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ á máa wò bá ìyá mi ò gbọdọ̀ rí mi bí bá ìyá mi ò fẹ́rù eléyìí ó tiẹ̀ bó bá tiẹ̀ máa ṣe é ní kọ̀kọ̀ á sì máa bẹ̀rù ìyá káwá bòsíbòsí àti kọ̀kọ̀ àti gbangba mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè gbogbo ọmọ tọ́lọ́wọ́n bá fún mi kọ́lọ́mọ ẹ̀kan kú mọ́ mi lójú àtẹ̀yìn olólùfẹ́ mi ọmọ gbogbo yín ò ní kú ẹ̀yin tẹ́ ẹ wà lájò ẹ̀kẹ́rẹ́ oko délé ẹ̀ ní délé bòkú wa o ẹ̀yin náà ní délé bòkú ọmọ ẹ̀ ní délé bòkú aya gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dun ifá kan yìí sọ́lá nínú ìdùnnú ò ní tán nínú ayé yín o lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ ṣé mo dúpẹ́ Ìgbòho Òòṣà iṣẹ́ ń tẹ̀síwájú rálì wa ń bọ̀ ó ń loud àwọn rálì ó ń bọ̀ bìtìbìtì rálì wa ń bọ̀ rálì wa ń bọ̀ rálì wa rálì wa ń bọ̀ rálì wa ń bọ̀ ojú òní tí wàá bá wa láyé yíyẹdí yẹyẹlé rẹ̀ ní ràdàbọ̀ lọ́rùn àjẹ wa kalẹ̀ o ire lójú owó rí ire lójú gbogbo a máa rí o a ṣe é ṣe fún wa. Yorùbá nation la ṣì ń gbọ́ o Odùduwà republic la kọ́kọ́ ń gbọ́ tẹ́lẹ̀ bọ̀ ó ti di Yorùbá nation bọ̀ tó bá ti yá orúkọ tá a bá máa jẹ́ a máa jẹ́ ẹ ti gbọ́ bàbá mi Akíntúndé Olúwadáre wọ́n ní please ma enlighten me if is Yorùbá nation àbí Odùduwà republic èyí tó bá jẹ́ náà tó bá ti dìgbà yẹn ọba tó ní wá bá wa sàbẹ̀ sí Ọlọ́run ló ń tò ẹ̀yin tèmi ó dàbọ̀ fúngbà kan náà ẹ̀yin àáfà àvà gbọ́dọ̀ àjà sí àvà ó dàbọ̀.